Yorùbá níbẹ̀ tí ọba gbọ́yìn kínú kì í bà á jẹ́. Ẹ̀yin àgbà náà lẹ ní ẹkún ní satọ́kùn fúnkun. Ẹ̀yin lẹ ní bí onídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ẹ ti gbà wípé bí ọba nídìí ń ní wá sóde. Láti bí ọjọ́ bíi mélòó kan láti dákẹ́ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́. Kì í ṣe pé bóyá ń tá sọ nípa Ọ̀yọ́ ni ò sí tàbí ńlá mọ̀. Ṣùgbọ́n nǹkan míì là ń jẹ lẹ́nu lọ́wọ́ ni. Bí èèyàn bá sì gbé tẹnu mì kò ní rọrùn láti bòkèlè míì sẹ́nu. Kí wá ló tètè gbé mi wá. Àwọn ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n tún fa wèrè lọ́yàn. Torí ìṣe dìjàrí bọ́ bá lò sògùn kà mọ́ ẹni tí ó jẹ́wọ́ ò ní yé béèrè. Èmi rò pé bí wọ́n bá ń pèèyàn ló ń fúnra ẹ̀rà ìṣe nípa fún ẹ mọ́. Bí wọ́n bá ń pèèyàn ló lè kọ́ ẹ kó tún máa gbọ́ ọmọ ẹran jó. Bí wọ́n bá wá sọ pé Ìjẹ̀bú ọ̀dà Ìjẹ̀ṣà òṣùwọ̀n kí ló sọ̀yọ́ tí wọ́n tún ń pera wọn ń Jẹ̀bú Jẹ̀ṣà. A jẹ́ pé wọn ò da bẹ́ẹ̀ ni wọn ò sunwọ̀n. A jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ni. Báwọn tó kún bẹ̀ ń lónìí ẹ̀yà Fúlàní ẹ̀yà Bàrùbá ńlọ́pọ̀ ń bẹ̀. Ká ní wọ́n jẹ́ Fúlàní nìkan ó ṣeéṣe kí wọ́n dá. Ká ní wọ́n jẹ́ Ìbàrùbá nìkan ó ṣeéṣe kí wọ́n dá. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ ló dàpọ̀ mẹ́jẹ̀ èèyàn ní í ṣe kọ́mọ́ hùwàkíwà. Kí ni tó tún ṣẹlẹ̀ ní ẹnu lọ́lọ́ yìí bí ọjọ́ bíi mélòó kan sí ìsìn náà ni ńlárí kínní ọ̀hún lórí ìtàkùn ayélujára pé Ọọ̀ni tílé Ifẹ̀ ó kó àwọn ọba aládé sòdí òun àti Sultan Sokoto wọ́n kó àwọn ọba aládé ilẹ̀ Nàìjíríà sòdí wọ́n rèé kí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ bá ààrẹ sínú àwẹ̀ ní asòfìlà ibi gbogbo wọn ti ń káàdì alẹ́ kò síbi táyì tí dáná alẹ́ ọbẹ̀ ní dòjúra wọn lọ bọ́n ṣe é ṣe ní federal náà ṣe ní state àwọn kan náà mọ̀ gbìyànjú ẹ̀ ní local government especially àwọn alága ìjọba àbílẹ̀ tó ní autonomy tí wọ́n sì jẹ́ mùsùlùmí mo nígbàgbọ́ pé àwọn eléyìí náà wọ́n láǹfààní láti mọ sáwẹ́jẹ́wẹ́ mú pẹ̀lú àwọn kan nínú ìlú wọn nínú ìjọba àbílẹ̀ wọn ní ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó pe àwọn ọba àtàwọn ọ̀tọ̀kùlú ìlú tí wọ́n ń bẹ nítòsí nínú àwọn eléyìí tí bàbá wa ọba Abdulganiu Ajíbóyè alágọ̀ tìlú Àgọ́ Ọ̀já táwọn náà ti kó àwọn ọba aláhoro tí wọ́n kó wọn sòdí lọ sílẹ̀ Ìbàdàn láti lọ rèé bá gómìnà Ṣèyí Mákindé sínú àwẹ̀ àwọn náà lọ ṣètò àwẹ̀ àjẹ́ pé báwọn first class ṣe wà l'Ábújá làwọn second class third class làwọn náà wà n'Íbàdàn tí wọ́n bá gómìnà ṣe ìsínú àwẹ̀ kò bọ́mọdé jẹ kò bá gbàjẹ́ wóríwórí ni ó kú sí kò dá kẹ́dà ó wà kọ́ mọ́ dáyé ayé ṣe kọ́ mọ́ báwọn èèyàn ṣe ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ l'Ábújá mo ti mọ̀ wípé kò ní báwọn ọmọ Ọ̀yọ́ lára mu àìsìgbà kádàrá ni yóò mú wọn gba kodoro ṣe gbàyà kékeré kọ́ mọ́ bá gbàyà ńlá adé afọlùkùrù mẹ́bí àbàyà dọ́kọ̀dọ́kọ̀ ọ̀dà akẹ́dà ọ̀jẹ̀ kékeré ìyà kọ́ mọ́ bá jẹ́ nílá àyà dí á fún ìtàn kan tá à ní lè sọ torí àkókò kí ni tó ṣẹlẹ̀ ń bẹ̀ òun náà ni wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Ọọ̀ni tílé Ifẹ̀ emir igbákejì ààrẹ àtàwọn èèkàn nínú ètò ìṣèjọba ni wọ́n jọ jókòó sí tébù tí ó yípo tábìlì tó yípo Aláàfin bẹ́ńbẹ́ Olúwo bẹ́ńbẹ́ bàbá àwọ ọlọ́wọ̀ bẹ́ńbẹ́ Aláké Ẹ̀gbá bẹ́ńbẹ́ pẹ̀lú àwọn ọba míì ṣùgbọ́n ìpele lásọ àlùbọ́sà ètò lọ́mọ yán gan kò ní burúburú kí bàbá ọ̀pọ̀ dọ́wọ́ ọmọ òun lọ́rùn àbí kò sì ní dàgbà títí tí kò sọ pọ́jọ́ orí òun ju ti bàbá tó bí ń lọ́mọ lọ bó ti wù kí mú alágbàro ogun tó ẹ̀ ń gbóko fún lọ́gá ẹ̀ Aláàfin ọba àjẹ́ mẹ́wàá kó padà wálẹ̀ mẹ́wàá Ọọ̀ni tílé Ifẹ̀ ìní bàbá ńlá kú bàbá Aláàfin gbogbo ọba tó kù ni wọ́n ní dùnnú ojú Aláàfin nìkan ni dùnnú ò ti hàn bí mo bá padà fi àwòrán ọ̀hún hàn ẹ rí lóòótọ́ wípé
kí ló ń ṣe máàlù yìí gan, kí ni tó ṣẹlẹ̀? bóyá àjọsọ ọ̀rọ̀ wà láàrin Aláàfin àtàwọn ìsọ̀ǹgbé wọn, bóyá àwọn Ọ̀ráfidíyà Ìlúfidíyà tí wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ ni wọn èyí lè sẹnu wọn ń gbọ́lá fún, tẹnu wọn mọ dín kàrà tí wọn mọ dín dùndú, wọn mọ gbẹnu gbèkúgbè káàkiri. àwọn ni wọ́n wò pé ibi tí bàbá àwọn jókòó sí nǹkan ló yẹ kó jókòó sí. ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ àkàndá ọ̀rọ̀ àwọn kòǹkò gbà tí kìnìún bẹ̀rẹ̀, mo ní ipò tí lágbájá wà ní tàmẹ̀dùn lé, ọlá tí Ọọ̀ni ń jẹ ipò tó Ọọ̀ni wà lọ́wọ́ Aláàfin lójú, lọ́wọ́ Olúwo lójú. wọ́n sáré bíi kí wọ́n dojú kádàrá dé, ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti gbéga ó ti gbéga ná, torí pọ́lọ́run ọba ní yan ní sípò. ipò tó dàgbà jù tó pọ̀ jù ńlẹ̀ káàró òjíire ipò Ọọ̀ni ni. bí nǹkan bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n bá ti mú Ọọ̀ni kan mú Sultan, wọ́n bá ti mú Sultan kí wọ́n mú Ọọ̀ni. àmọ́ bí wọ́n ṣe tó, bóyá èyà tí bá ń bẹ lórí àlééfà òun náà ni àwọn èèyàn rẹ̀ wọ́n ó súnmọ́ bẹ̀ pẹ́kípẹ́kí. ó ṣeé ṣe bóyá lọ́la tí ẹ̀yà Ìgbò bá láǹfààní àtijà rẹ̀, ó ṣeé ṣe kí wọ́n mú Obí Ọ̀nìṣà kí wọ́n fi kún wọn kan jẹ́ mẹ́ta, tàbí bóyá tí àtúntò bá wáyé lọ́jọ́ iwájú. ṣùgbọ́n ṣé ẹ gbàgbé Northern Protectorate and Southern Protectorate òun náà wọ́n kó jọ. bàbá yẹ̀wò tá gbọ́n wò tá júwọ̀ tá jọ́wò sáàrin ara wa ní South àti South East àti South West àti South South. Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ náà lọ́gọ́mọ̀ tó dáyọ sọ láàrin ìgbágó, torí pé lókè ọya a ní North East, North West àti North Central. Sultan ni wọ́n gbà fún gẹ́gẹ́ bí olórí, tọmọ aládé nìkan Ìrúláwà nìkan ní pín yẹlẹyẹlẹ, torí pé èmi òjò ìwọ òjò mi là á máa ń bá ká. sẹ́ẹ̀sì gbàgbé ìwọ làgbà èmi làgbà, kì í jẹ́ kí létí baálé bá gbé pọ̀ ogún géré, kálukú ni ó fẹ́ jẹ mọ́gàjìlẹ̀ bàbá tiẹ̀. very very unfortunate. ìran Yorùbá ọmọ káàrọ̀ òjíire bí àwa nìkan la gbà fúnra wa, gbogbo aláfẹ́ sọ lórí gbogbo aláfẹ́ sọ̀gá àti gbàgbé wípé ọ̀gá méjì ò lè wakọ̀ pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. a nílò láti gbàfẹ́ nìkan. bí èèyàn bá lọ sí patí kó tó rí kí wọ́n tó yan alága ayẹyẹ méjì yọpẹ́ o, alága kan ni wọ́n máa ń yàn, alága ọkùnrin kan alága obìnrin kan níbi ayẹyẹ. so ntọ́ wá ṣẹlẹ̀ ń bẹ̀ wọn wà ní ọmọ yóò ní sáláì mọ́ sọ̀rọ̀, torí rírí tèmi náà ti rí ló yẹ kí n sọ̀rọ̀ nípa ẹ̀. normally ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ nípa ẹ̀. àwọn kan trollu Aláàfin ń gbé gbàgúfọ́gá ẹ̀ Ọọ̀ni lólórí ọlọ́ba lólórí aládé nkankan. èmi wo wípé sísọ látọ̀dọ̀ mi bí ìgbà téèyàn fẹ́ fẹ́ràn ni. why tí mo wá máa fẹ́ràn? let me leave these people, jẹ́ ń jẹ́ kí wọ́n gbélé ayé wọn, jẹ́ ń fi wọ́n lọ́rùn lẹ̀. ṣùgbọ́n orí tí ó jẹ̀ kó bọ́ wà nínú bàálù yọ̀yọ̀ oríta. àti pàápàá bíyà ò bá tí ì jẹ ní ìyá ń rí kinní kan panu lọ́wọ́ ni. ó dàbí ẹni pé àwọn ọmọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá tí ì sọ̀rọ̀ sí ọpọlọ wọn, orí wọn èyí jí pépé, tàbí ká sọ wípé àwọn karambà ní kọ̀ọ̀kan láàrin wọn. ìyẹn gidi sáà ó kúkú wà lọ́yọ̀ọ́. gbogbo èèyàn ò lè sùn kán kọrí síbì kan náà. bá a ṣe ń sọ pé Yorùbá ò fẹ́ bá Fúlàní ṣe, àwọn Fúlàní náà balẹ̀ wá jẹ́, ara àwọn èèyàn wa tán jẹ́ pé Fúlàní wọ́n mú lọ́rẹ̀ẹ́. ọ̀tá ẹnìkan ọ̀rẹ́ ẹnìkan ni, ọ̀rẹ́ ẹnìkan ọ̀tá ẹnìkan ni. Ọlọ́run ò dá wa bákan náà. èyí wù mí ò wù ọ́ ńlá ìṣe pawọ́pọ̀ fẹ́bìnrin lọ́mọ ìyá méjì ìṣe pawọ́pọ̀ fẹ́bìnrin kan náà. so Ọọ̀ni jókòó ibi tó yẹ kọ́ ni ó jókòó sí, wọ́n fa Aláàfin síbi tó yẹ k'Aláàfin ó jókòó sí, to the best of my understanding. béèyàn ọba ní fẹ́wọ́ orí màálù yẹ kó tọmọdé mu gàárì. nbí t'Aláàfin wà òun àtolúwo wọn jọ jókòó tira wọn. bàbá wa Ọlọ́wọ̀ ń bẹ́ńbẹ́, bàbá wa Aláké Ẹ̀gbá ń bẹ́ńbẹ́. àwọn tí wọ́n jọ jókòó náà ọba ńlá ni wọ́n láàyè ara wọn. báyìí wọ́n bá ti jẹ Àwùjalẹ̀ tilẹ̀ Jẹ̀bú, ibi tó náà wà nù. ó túmọ̀ sí pé àwọn ọba yìí ní first class. kéèyàn wá wà nírú bẹ́hùn kọ́ máa fojú wo ibi tó Ọọ̀ni wà, bí ìgbà téèyàn ní tẹ́ lọ́rùn, bí ìgbà táyé èèyàn fẹ́ ta, táyé èèyàn fẹ́ bàjẹ́, tọ́lọ́run fẹ́ gbà wá lọ́wọ́ èèyàn, tọ́mọ̀ ọmọ fẹ́ dabarú ayé èèyàn ni. torí pé tí kékeré ọba ti tó púpọ̀ ó jìnnà sí. so
kí àkàwé mi ọmọ pọ̀ torí tí n bá ní bẹ́jọ́ ṣe gùn tó láti dáná ẹ̀ á dáná sunlé tí n bá ní báwọn ọ̀rọ̀ ń ṣe ń bí mi nínú ni mo ṣe fẹ́ rí àti ṣe ọlọ́run ọba mi ń gbọ́ ẹ sọ mi lẹ́nu ẹjá mo sì ṣẹ̀ǹtẹ̀lé ẹjá wo àwọn àwòrán tó jáde láti Ọ̀yọ́ torí pé olórí burúkú ẹran ọ̀bọ̀n kan ó fi àtẹ̀jáde kan ránṣẹ́ níbi tó ti ṣe fídíò fọ́ ni ó yàkàyàkà bàbá ó fàwọ̀ ọmọ gbá lẹ́sẹ̀ kí ni ìyẹn túmọ̀ sí pé ó fi àwọ̀ ọmọ ó fi bú bàbá wọ ní tilé Ifẹ̀ ẹ dákun ẹ bá mi fi fídíò yẹn sí. àwọn ìbẹ́ yẹ̀yẹ́ ọba ni mi ò jẹ́ ká fẹ́ máa lẹ páàsì yín bẹ́ẹ̀ bá sì bá débẹ̀ á padà mú wá tá lẹ páàsì yín a ní fọ́nrán fídíò ńlọ́wọ́ tẹ̀ bá lọ sinmi kẹ́ sin mẹ́dọ̀ ìrọ̀lú rádàràdà òsì tẹ̀ ń bá káàkiri gbogbo ẹ̀yin ọmọ ẹrú Ilé Ifẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹrú ilẹ̀ Yorùbá yóò kó báyà àti wọlé sáà kejì ààrẹ o kò yẹ kó jẹ́ pé gbà tọ́mọ Yorùbá wà nípò ààrẹ ilẹ̀ nìkan tó ń pera rẹ̀ lólórí aládé ibo olórí ọmọ ẹrú ilẹ̀ Yorùbá ní ọmọ wa ṣe tọ́mọ ẹrú bá ń ṣe bí ọba láàfin àdá wàhálà alẹ́ o torí wọ́n ti ń sọ̀kò látijọ́ yìí ṣe àmọ́ káwọ̀ ọ̀sán kankan á sínú gbogbo traditional councils of Obas tí wọ́n ń ṣe káàkiri o association lásán ni NGO ni bí àwọn ẹgbẹ́ oníyọ̀ aláta tí wọ́n wà registered pẹ̀lú ìjọba ìní kìí ṣe ẹgbẹ́ kankan tí ìlànà òfin ìṣèjọba orílẹ̀-èdè yìí tó ṣàgbékalẹ̀ rẹ̀ rárá o fúnra ààrẹ fúnra presidency ìlú pé lódì ìdí pé ikú bàbá yèyé kábíyèsí aláàfin ìpẹ̀fún ọba náà polúwo náà kàlákè tilẹ̀ gbá pẹ̀lú àwọn ọba míì tí wọ́n wà ń bẹ̀ yóò pè wọ́n fúnra ara wọn pé kí wọ́n wá fi ìjókòó yẹ̀ ọ̀hún sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bàbá sì lọ tì lẹ́yìn gẹ́gẹ́ bí bàbá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tọ́jẹ́ pé òun ni bàbá ààrẹ òun ni bàbá gómìnà ẹ̀ẹ́kù ẹ̀gbà aláàfin ni bàbá gbogbo yín. ẹ̀yin búùtù ọkọ̀ kọ́kọ́ dà ìní agbọ́pàá rẹ̀ ìní wọ́n ti mọ́ kó wá fi òòṣà kó wá fi búra káfọ Bàtálá búra káfọ Òdùà búra káfọ Ṣàngó búra káfọ Ògún búra bí èèbá ṣe ẹ̀yin búùtù ìní wọ́n di agbọ́pàá náà ti agbọ́pàá kọ́kọ́ dà Ifẹ̀ mọ́. nígbà wọn dé ẹnu Aṣọ Rọ́ọ̀kì lẹ́nu géètì tá fẹ́ wọlé làwọn síkírítì ní kó sí búùtù ẹ̀ wọ́n sí búùtù báyìí wọ́n lé agbọ́pàá dànù ni bó ṣe yá wa Rẹ̀mí Tinubu ni wọ́n bàbá Crocodile Ifẹ̀ sọ̀rọ̀ tí wọ́n bá ń wọ̀ níbi tí bá ti máa ń gbọ́ pẹ̀lú àwọn ajá rẹ̀ àwọn ọmọ ẹrú olórí ẹrú kó bá àwọn ẹrú abẹ́ rẹ̀ sọ̀rọ̀ kó bá wọn ń wọ̀ tí wọ́n fi Aláàfin ikú bàbá yèyé tí alọ́run ńlẹ̀ o a fi wèrè pọ́ọ̀tì wèrè o kò ní rọgbọ́ o téèkù ilé ó gbọ́ kó sọ fún toko káàdùn ó gbọ́ kọ́ lọ rèé rò kó bẹ̀ o àwọn ìbẹ́ yẹ̀yẹ́ ọba ni mo fi sọ wípé téégún bá ń nà mí tó ń lé mi tí mo bá sáré nítorí ìta ìlẹ́jà kọ́ o káwọ́ má bàjẹ́ lójú àwọn obìnrin ló jáwọ́ ọ bí bẹ́ẹ̀ kọ́. ó fi orúkọ ara ẹ̀ sí Akékaka TV ló pera ẹ̀ meanwhile Adéyínká Ọlásùnkànmí gangan ló kọ rẹ̀ awádìí ẹ̀ délédélé Ajíṣebí Ọ̀yọ́ TV rédíò ní í ṣiṣẹ́ fún ní bá ṣiṣẹ́ bẹ́yìn náà bá wò dáadáa ẹ rí i pé ọjà sínwín torítorí ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ ẹ rí bí ṣe ń lọlẹ̀ tí ń lo òkè ẹ rí pẹ̀sẹ̀ rí òtó lè olórí burúkú ni ọ̀tá ti bá ń gba June 12 bẹ́ẹ̀ bá dẹ̀ wò dáadáa ẹ rí i pé kò níran ẹ wo bí ṣe ń sọ̀rọ̀ bí ọmọ ọ̀tá àkó ẹrúkẹ́rú abilala lẹ́nu ni now ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ẹni tó bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ níbẹ̀ yẹn kò lásọrí lórí ìkọ́ kì í ṣẹni tó lè jẹ́ èèyàn láyé torí ẹni tí ó tàn ní máa ń tàn wìrìwìrì òye wọn gbé ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ọ̀ní ò ṣe nǹkan kan téèyàn kan fi lè tàbùkù ọ̀ní ipò tó ọ̀ní wà ọ̀ní kọ́ ló gbé rẹ̀ síbẹ̀ ọ̀ní bá rẹ̀ ń bẹ̀ ni torí pọ́ tọ́sọ̀ ọ̀ní torí pọ́ ọ̀ní lọ yẹ ìka tó bá tọ́ sí mu ńlá fi romú adé tó bá tọ́ sórí ńlá gbé kárí fìlà tó bá yẹrí ńlá dé sórí ẹ̀wù tó bá yẹrùn là á pè lẹ́wù gàgàgà ní iyì ọrùn ẹ gbọ́rọ̀ tí ń sọ lẹ́nu ó gbé fọ́tò gbogbo wa bẹ́ẹ̀ àwọn eléyìí tó tún padà póòsì mi ò lè póòsì eléyìí AI fọ́tò ni so oríṣiríṣi ẹ̀ lẹ ti rí níbi tó ti wọ́n ṣe bàbá wọn bí ó ṣe yẹ kí wọ́n ṣe láì sọ̀rọ̀ ni
well ẹ jẹ́ ká tún wò mí nínú àwòrán tí ó jáde ń bẹ̀ pápápá now ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú Àbújá rèé ibi tó Ọ̀ọ̀ni jókòó sínú Sultan ló jókòó sẹ́gbẹ́ Ọ̀ọ̀ni ló jókòó sẹ́gbẹ́ ààrẹ àwọn ọba míì ni wọ́n jókòó sáwọn chair míì nínú ẹ̀ náà lélẹ́yìí t'Aláàfin ti wà mi ò wá rí nǹkan tó burú jù bọ́lọ́hun ọba ṣe ṣètò ayé ni Ọlọ́hun ọba ló pín àwọn èèyàn kan bákan èèyàn ò sì ní bínú orí kó fìlà déèdì ẹ wo bí tí Aláàfin wà bàbá wa Ọlọ́wọ̀ Olúwo Aláàfin mi ìrántí orúkọ ọba tó wà lẹ́gbẹ̀ẹ́ Aláàfin yẹn ṣùgbọ́n Aláké ló wà nítòsí ń bì í sólè wa bá àdìjú ni sólè náà dáa tó ni ẹni tó wà nípò kẹta nípínlẹ̀ Ọ̀yọ́ bó ló sì fẹ́ jẹ́pò kínní lórílẹ̀‐èdè Nàìjíríà sáàsù ẹrúdọmọ ni àní sẹrúdọmọ ọmọ lọmọ ọmọ jẹ ọmọ lọmọ ọmọ jẹ kò jọra wọn kò bára wọn mọ́ àpèrè yàtọ̀ sápèrè àpèrè jù àpèrè lọ àpèrè Oòduà in the most revered throne not only in Southwest not only in Nigeria but in the history of black race as far as me as concerned. So now oríṣiríṣi àwòrán wọn fi ta ẹja tó wò yìí ẹ wo orú eléyìí Ọ̀yọ́ Empire Diary ló post ẹ ti mọ ọmọ tí ọmọ ń gbé jáde Adédayọ̀ Victor olórí burúkú àtòkù wá balẹ̀ ọjọ́ ọmọ ìrankíran ọmọ tí kò lẹ́yìn kò níwájú kò lọ́jọ́ ọ̀la kò ní nǹkan kan kò mọ nǹkan kan bẹ́ẹ̀ ni ọmọ bíi tílé ayé rẹ̀ ń lọ olóòkọ́ gbé kínní síta ẹ̀rí ń tọkọ bẹ́ẹ̀ òun náà ni I heard some old fools that no one knows saying they made that slave boy the new emperor of Africa. My advice to Adeyeye is don't let the fools influence you. They only want your money. Your importance is just in Ile-Ife village. Please send my regards to King Michi. Now, eléyìí wáyé ńgbà tí àwọn ọba aládé kan kóra wọn jọ wá sílé Ifẹ̀ tí wọ́n ní àwọn yan Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí ọba káàkiri orílẹ̀-èdè ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà wọ́n pera wọn ní àpapọ̀ ọba Yorùbá in Africa Diaspora AOYAD Royal Certificate and Confirmation. So nínú ẹ̀ ni wọ́n fún bàbá ní certificate wọ́n ní the king of the Benin Kingdom in Benin Republic, president of kings of the Benin Republic, president of Àpapọ̀ Ọba Yorùbá in Africa Diaspora, hereby mi ò rí dáadáa o upon his majesty Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá II, king of Ile-Ife. So the Yoruba kings in Africa and the diaspora àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sá fún kábíyèsí ní certificate. Now certificate ọ̀hún lọ́mọ ẹran tí mo dárúkọ lẹ́ẹ̀kan ọ̀hún Adédayọ̀ Victor olórí àtìsí ló ń bá Ọọ̀ni sọ̀rọ̀ bí ìgbà tó ń bá baba ńlá kú baba rẹ̀ sọ̀rọ̀. Okay, wọ́n fi Ọọ̀ni jẹ emperor of the Yorubas, king in Africa and the diaspora.
So royal certificate ọ̀nà rèé of confirmation. This certified that I, Adeomi Kifoli, King of the Ilaso Kingdom in Benin Republic, President of the Kings of the Benin Republic, registered under NTI-015/PDP/SGD/SAG/A/SA, President of Àpapọ̀ Ọba Yorùbá in Africa Diaspora, registered under CGO 10080080225/COE 5154649, hereby bestow upon His Majesty Adeyeye Togusi Ojaja II, King of Ile-Ife, Emperor of the Yorùbá King in Africa and Diaspora. Olórí burúkú ọmọ tó sọ̀rọ̀ yìí kálá láàfin àgọ́dọ̀ yọ wọ́n fi jẹ́ kò ní jáde láti wá sọ̀rọ̀. So irúfẹ́ àwọn ọmọ tí wọ́n ń bí lọ́yọ̀ọ́ nìsín nù. Lóòótọ́ la gbọ́ pé ọmọ yìí kì í ṣe ọmọ Ọ̀yọ́, ọmọ Benin ni. Ṣé ẹ mọ̀ wípé orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bì í kú lé? Irú wọn ni wọ́n máa ń ru tẹni ẹlẹ́ni lérí tí wọ́n fa tiwọn lọ́wọ́. Ilé ayé wọn máa yin jẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́, ilé ayé wọn máa jẹrà lẹ́gbẹ̀ẹ́gbẹ́, òpó ilé ayé wọn máa gé sínú lẹ́gbẹ̀ẹ́gbẹ́. Òkùtù wọn ayé wọn yóò sì wà láyé. Ẹ sì máa wò ó, ẹ ní mọ̀ pé tí wọ́n ti ta sínú. So Tádédayọ̀ Victor Òjọ́jú, eléyìí tó pèrè ní Ọ̀yọ́ Empire Diary, òun náà Òjọ́jú because irú ìrónìborùn irú aṣọ oko ń tilé. So ọ̀rọ̀ náà rí o gbogbo ẹ̀yin gbajúmọ̀, ọ̀rọ̀ náà rí gbogbo ọmọ kóòtù òjíire bí ìkòkò ń ṣe sú ẹnìkan ọ̀gbọ́ o tó dó bá tún bẹ̀rẹ̀ sí gúnyán kẹ́nìkan kan mọ̀ pariwo o. Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko sọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́run ó ṣe. Mo sọ yìí mo dúró ná ìṣeéṣe dìjàre o. Ọmọ rí odó ń lù yẹ́ gbọ̀ngbọ̀n o, kọ́ ọmọ rí odó tó bẹ̀rẹ̀ sí lù yẹ́ gbọ̀ngbọ̀n o.